Mashallah ọmọ yìí lórí bàbá rẹ̀ ló fẹ́ gbẹ̀mí rẹ̀ látara ogun bàbá ní mọ̀wé ẹ̀ pa mí wò lọ wo bẹ́ẹ̀ ọ̀rí máàpù ń bẹ ibi tó gùn mi wà ọ̀rí ọmọ bá tú gbàrà ló bá rí kíní lóòótọ́ gbàtí ó tú kalẹ̀ ọmọ bá máàpù ń bẹ náà ló bá pò sí lọ́jọ́ kẹ́ni gbogbo ibi tó gùn bá wà ní wàrí ó wọnú gbó lọ látara pé ń wá ogun bàbá rẹ̀ ọjọ́ kejì ọjọ́ kẹta kọjá o nínú pé ń wá náà ni kódà tó dórí ọjọ́ kẹfà ó ní nínú odò yìí níbi títí ń wá ogun bàbá rẹ̀ káàkiri ó dààmú tòrutòru ń gbòdò ọjọ́ kẹwàá yín tó ń wá máàpù ń sọ fún pé ọ̀nà báyìí ni tó dórí ọjọ́ kẹẹ̀ẹ́dógún sàmùkú bí ẹ bá ń lo gọ́gùn máàpù gan yóò máa gbé yẹn lọ bí tí èèyàn fẹ́ gbà ní gọ́gùn máàpù tí ọ̀nà bí tí ń gbé gbà nù ọjọ́ kẹẹ̀ẹ́dógún mọ́ dààmú púpọ̀ torí bí tí máàpù yẹn tó ń gbé gbà nù. ó rìn tó dórí day 18 ó lọ bẹ́ẹ̀ tó dórí day 21 finally ńgbà tó di day 25 mashallah ló bá rí ibi tí ogun bàbá rẹ̀ wà ó sọ ọkọ sí gbà ló bá wù mashallah ló bá rí bó ṣe gbé báàgì jáde nu ogun bàbá mi rẹ Ọlọ́run mo dúpẹ́ láti gbà tí mo ti ń dààmú tí mo ti ń ṣe wàhálà ó gbé sásẹ́yìn kọ́mọ yẹn pàwọn èèyàn ń wò jẹ́ ń tú pàtó tú ó bá nǹkan bẹ̀ ò kí ló bá ń bẹ̀ ló bá bọ́ fọ́tò bàbá rẹ̀ tó nà ká àárín jáde ó wá wò pé sógun náà ní ìka àárín ẹ wo òwe ni bàbá pa fún ẹ wo káwa yìí èwo ló ga jù ń bẹ̀ ẹ rí pé tààrin náà ni ìka àárín ìtumọ̀ àtìdí ọ̀rọ̀ ni pé bọ́ bá fẹ́ ga nínú ayé nínú ẹbí nídìílé bàbá òun ló ga jù ìka àárín tó bá fẹ́ ga jù nídìílé ìyá òun ló tún ga jù lọ́wọ́ kejì náà àjẹpọ̀ ṣiṣẹ́ ó represent responsibilities kẹ́yìn ò jẹ́ ẹni tó jẹ́ pé yóò máa bòyàn kó ṣe pé yóò máa gbà ọ̀ gbúdọ̀ gbójúlógún lọ́jọ́ kan mo gba àwọn obìnrin léèrè lórí prógámù mi pé kí ló dé tẹ́yìn obìnrin kí aláwọ̀ kí ọkọ yóò fẹ́yàwó kejì ọ̀pọ̀lọpọ̀ reasons ló wá ṣùgbọ́n ìkan bẹ nínú rẹ̀ tí mo fẹ́ lò lónìí ètò wà nínú rẹ̀ ni pé ó ní gbogbo ogún ọkọ mi àjọ máa pinnu mo ní good kí ló dé tí wọn náà sáré kọ ológun kọkọ rẹ ó ní mọ́tò mẹ́wàá kí wọn náà ní mẹ́jọ káwọn ọmọ tó ọbí gan mọ̀ wò pé èwo tiẹ̀ la fẹ́ jẹ nínú ogún bàbá wa àtogún ìyá wa ajẹ́ pé gbogbo ẹni tẹ́ni tó bá fẹ́ lógún tí ò sì pé bóyá òun ló fẹ́ jogún ìka àárín ni ó lọ ṣiṣẹ́ kí ni ìka àárín rẹ̀ fi ṣe kódà láyé ìjọ́un tá máa fẹ́ fi òka sọ́wọ́ ẹni tó bá wọ òka sí ìka àárín wọ́n sọ pé òun ló lórí ẹbí òun ló lórí ilé òun ni ọlọ́gbàdúrà rẹ jù ó dà tó bá fẹ́ wà lára àwọn tó fẹ́ máa fún yàn tọwọ́ rí wà lókè tí ìsìnkú fẹ́ máa tọrọ lọ ṣiṣẹ́ tọ ìka àárín ọ̀nà mẹ́ta lèyàn máa ń gbà ṣiṣẹ́ tọ̀ ọ̀nà àkọ́kọ́ kọ́kọ́ wádìí ta ni ọ́ irúṣẹ́ wo lè yẹ kọ́ sí kọ́ bá ṣiṣẹ́ torí kò sí bọ́sẹ̀lẹ̀ mọ̀ ìwé tó bọ́sẹ̀lẹ̀ mọ̀ gé tó bọ́sẹ̀lẹ̀ mọ̀ ṣẹ́ tó bá jẹ́ pé ìsọ̀nà rẹ lórí asán ni o ọmọ pàtẹ́wọ́ fún yàn ni wọn ò ní pàtẹ́wọ́ fún ọ mashallah ìka àárín lọ wàrà rẹ rí ọ̀nà wo lèyàn máa ń gbà wà rẹ àfà ẹ̀dọ́kẹ́ bá ń wò irúṣẹ́ wo mo fẹ́ ṣe ọ̀lẹ́ ni ọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bá àfà kí ló fẹ́ lọ bá àfà fún ìwọ náà ronú lórí nǹkan mẹ́ta àkọ́kọ́ mbẹ̀ iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí èwo nínú wọn kásẹ́ bíi mẹ́wàá kalẹ̀ wèé tí agbára rẹ gbé tọ́bọ̀ yẹ pé agbára rẹ ò bá gbé mọ́dé bẹ́ẹ̀ èyí tágbára rẹ bá gbé nínú mẹ́wẹ̀ẹ̀wá wò dáadáa bọ́ọ̀sì wá wo ni kí ni àná sẹ́yẹn kí ni òní rẹ̀ kí lọ́la rẹ̀ àwọn sẹ́kàn wà tí ò lọ́la o àwọn sẹ́kàn wà tó yẹ pé ká jẹ ká mu ni kò ń ṣe pé ká fi lọ́mọ lọ ẹ̀yin náà ti mọ àwọn iṣẹ́ tó à lè bẹ lọ́hùn kó jẹ́ pé iṣẹ́ tí mo ṣe máa fi lọ́mọ lọ iṣẹ́ yìí iṣẹ́ o iṣẹ́ tó lè fi lọ́mọ lọ tí ó lọ́jọ́ ọ̀la oníṣẹ́ o ronú rẹ̀ alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì wá wò yí pé ǹjẹ́ ó wá láti inú rẹ̀ torí tó bá wọ ọmọ jẹ kì í ràn ọmọ nú tí ò bá wá láti inú rẹ̀ tó o bá ṣe yóò padà sú ọ ó kàn sí ṣọ́ṣọ́ṣọ́ ó ti sú mi lẹ́fìlẹ́ lómi tí ó mọ̀ kọ́sẹ́ bíi mẹ́fà bíi méje tí ò ní láti yọrí kankan torí pé kò wá láti inú rẹ̀ ó kàn wò pé lágbájá ń ṣe lónà bá bẹ́ẹ̀ lù ní kò ń ṣe pé tó wá látọkàn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mẹ́ wàá fàdúrà tì àkọ́kọ́ ìgbésẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì ìgbésẹ̀ òun wà ní pé gbogbo tẹ́tọ̀ bá ṣe wá ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ṣé tìfẹ́tìfẹ́ má wò pé ọlọ́mọdé ń dáràn wọn ò kú lè rí gàrí rà ó yá ìmọ̀ta tèmi ní 2,000 rárá tó bá jẹ́ pé 1,000 naira ló bá lé tó pè rẹ̀ wálé òtítọ́ kó jẹ́ pé 100 naira ló bá lé sọ́rí iye àwọn tó bá wá sọ́dọ̀ rẹ̀ tó fẹ̀rín fọ́ yàyà tó fi pàdé wọn tó ṣe dáadáa sí wọn kò ń ṣe ibi tó ti sórí rẹ̀ ibo míì wọ́n padà mú ọ lọ tí wọ́n ti borí rẹ̀ wá ẹni tajà fún láwọn ẹ̀kọ́ ní ó sọ ọdún lórí rẹ̀ o ṣùgbọ́n ẹjọ́ rẹ̀ tó bá rò nípa dáadáa tó bá ṣe sí ni ó mọ̀ sórí rẹ̀ ṣé pẹ̀lú ìdùnnú ṣé pẹ̀lú ayọ̀ jẹ́ káwọn èèyàn máa dunnú látara rẹ̀ kọ́la dáadáa sí ẹ lọ́kàn látara ṣẹ́ tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹta wá ní wà fọlọ́ntì má fọlọ́n lẹ́ o torí pé ayé ò kí ń fẹ́ dáadáa fún yàn kódà nínú ọmọ ìyá nínú ọmọ bàbá nínú àwọn ẹbí wàláhì wọn mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ ṣubú ni tó fún wa lè mọ ọmọ ìyá ọmọ bàbá rẹ ẹbí rẹ máa mú ọ ṣubú aláàtàkì ní ọ̀rọ̀ sí ọ
ló fi jẹ́ pé ọ̀gbọ́dọ̀ fọlọ́run lẹ̀ dira rẹ lámúre dira o kó má jẹ́ pé ogun tó fi wàhálà kójọ wọ́n kẹ́ gbàdánù lọ́wọ́ rẹ̀ kí ló káyé dákun mo fọlọ́run bí ọ mójútó dáadáa Ika Arin mójútó tó wá fẹ́ ga nínú ẹbí wá fẹ́ ga nínú ara má gbójúlógún gbójúlé pé tọ́ ìwọ náà gbúdọ̀ jẹ́yàn láyé ọba mi ò kí ràn wáyé láti wá jẹ́ nǹkan ni iṣẹ́ tọ́lọ́run wá ràn tọ́ ọba rí jẹ́ ọlọ́bí ọ léèrè níjọ́ gbúdọ̀ àti kíámà ọlọ́run mo bí ọ o gbogbo ojú tí ń wò mí tí ń dààmú tí ń fòrò ìdààmú ọ̀dà kò jẹ́ ó dópin ìfòrò wọn jẹ́ ó dópin lálà wọn jẹ́ ó dópin gbogbo àwọn tí wọ́n ń give testimony lórí àdúrà tá a máa ń ṣe fún wọn lórí program wa ọlọ́run bí ẹ ṣe ń dúpẹ́ òun ẹnu ọpẹ́ òun má jẹ́ kó kan ìwọ náà tó ti dúpẹ́ látòní lọ́wọ́ máa jẹni tí ń dúpẹ́ máa ṣe àmín máa táìpù àmín máa kọ́mẹ̀ntì kọ́rọ̀ rí sí máa dayọ̀ kádùn àríwá máa gbà gbogbo tó ń béèrè wájú ọlọ́run máa fi ọlọ́ ìtọ́ fi àdéhùn ọlọ́run bá ń lè jìnà sí Allahumma ya wali ya alwaba ó yà kashif albala ó yà dafi albala ìṣẹ̀lẹ̀ anal waba bídá iṣẹ́ yìí dọ́ra olórí ni ọ́ ọ̀ní dèrò ẹ̀yìn lágbára ọlọ́ọ̀ba ọlọ́mọ bá dálé ọlọ́ ilal amam inshallah bá a ṣe àrẹ̀fẹ́ lómi kọ́ ọ̀dẹ̀ kọ́mẹ̀ntì àánú ọlọ́ọ̀ba ọ̀rìgbà àfáàjẹjẹ àgbà ló kọ́ mi salamu alaykum.